O ò gbọ́dọ̀ sùn ní alẹ́ òní o. Ó dìgbà tó o bá ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí. Ó ní ìdí pàtàkì. O ò gbọ́dọ̀ tí ì sùn ní alẹ́ yìí láì ṣe pé o bá ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò mi, fọ́lò mi kó lè rí àwọn fídíò tí mo máa post láìpẹ́. Ọwọ́ tó o dẹ̀ fi láìkì fídíò tó fi share ẹ̀, o ò ní fi gbókò ọmọ sí lórúkọ Olúwa. Kó tó di wípé o sùn ní alẹ́ yìí, make sure wípé o fi ọwọ́ rẹ o fi táìpù àmì sí abẹ́ kọ́mẹ́ǹtì fídíò yìí. Oorun tó máa sùn ní alẹ́ yìí lórúkọ Jésù ó máa jẹ́ oorun ayọ̀. Gbogbo alágbára tó lè fẹ́ bodè ọ lójú oorun tàbí lójú àlá, iná Olúwa lórúkọ Jésù ó yá kó tú wọn ká, kó di aṣẹ́gun. Ìwọ ọkọ, aya àti ọmọ kẹwàá ní àlàáfíà. Jésù Olúwa wa, àmín. Ẹ lè join mi lórí WhatsApp fún àdúrà tí a máa ń ṣe ní ojoojúmọ́ ní alẹ́ 8:30 lórí WhatsApp group wa. Mẹ́sẹ̀gì mi báyìí, WhatsApp nọ́mbà mi òun náà ni 080 69 75 59 71. Ẹ tètè mẹ́sẹ̀gì mi báyìí kẹ́ dá orúkọ yín àti wípé kẹ́ sọ fún mi wípé ẹ fẹ́ darapọ̀ mọ́ gúrùpù àdúrà wa. Lórúkọ Jésù Ọlọ́run máa ṣẹ́gun fún yín, ẹ máa rí àánú gbà, ẹ máa ṣe rere. Gbogbo ohun tí wọ́n ti gbà lọ nínú ayé yín lórúkọ Jésù á dá padà. Jésù Olúwa wa, àmín.